Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo agbé lápapọ̀. Malam Habibullah Ibrahim Balogun afájẹjẹ àgbà ló kọ mi. Ẹni lè tí a fẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run bá lé ní onídàńpẹ́ ní family love. Ìfẹ́ nínú ẹbí ọ̀rẹ́ bí dáńtú tí bá fi ká bá débì kan o. Torí pé bẹ́bí bá ti dá inú ilé ti dá orílẹ̀-èdè ti tòrò. Bẹ́bí tèmi bá ti tòrò tẹ́bí tiẹ̀ tòrò àdúrà gbà. Àwa lè sọ̀rọ̀ nípa ẹbí ká má mẹ́nu débi ìfẹ́. Torí pé ìfẹ́ gan Ọlọ́run bá fi káyé já alwadud Ọlọ́run bá ọba gan ọba àfẹ́ ni gbogbo ẹnikẹ́ni tí bá tí wọ́n ń lo ìfẹ́ Ọlọ́run bá gan nífẹ̀ẹ́ sí ń dán ìyá àlè sọ̀rọ̀ Islam láàsọ̀rọ̀ fẹ́ and Islam is the religion of peace ẹ̀sìn àlàáfíà tí ò bá sì fẹ́ kò sálàáfíà tẹ́ bá rí mùsùlùmí kan tí bá ń hùwà jàgídíjàgàn tí bá ń hùwà tí ò da tí ń hùwà tí ò ṣe é fetí gbọ́ tí ń pààyàn lẹ́kọ́ tí ń pààyàn lára tí ń pààyàn lápàsáyé kò ń ṣe mùsùlùmí torí pé kò practice ti ń jẹ́ Islam Muslim ti bẹ́ẹ̀ lára kò practice àfikà lòfẹ́ bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ nú ẹbí tẹ́bí bá ń bẹ tẹ́ ẹ̀ bá lòfẹ́ àṣẹ ni ṣùgbọ́n wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àfẹ́ káàtì ẹ̀ tó débi ìfẹ́ gẹ́gẹ́ pàápàá àfà káàtì tó débi ìfẹ́ gẹ́gẹ́ jẹ́ kọ́kọ́ sọ story kan fún ọ story ó wà nínú òwe mi why my love belong to you mo dẹ̀ ti sọ kọjá ṣùgbọ́n fún àǹfààní tí máa ṣẹ̀ ń wùwà for the first time yé ń tú fún ọ obìnrin kan ló ń sọ fún ọkọ rẹ̀ pé wá kí ló dé tó nífẹ̀ẹ́ mi why my love belong to you why did you love me àtẹni I just love you without any reason èmi nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́sìn pé bóyá nǹkan kan bẹ́ o èmi sáà nífẹ̀ẹ́ rẹ̀ obìnrin o inú rí wàá dùn fọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta nígbà òdìjọ́ kẹta ọkùnrin wa lọ bá gbé ó ti change inú ilé kí ló dé tó ń ṣe báyìí ó ní mo ìṣe ní change a simple question mo béèrè lọ́wọ́ rẹ̀ and you can't give me the answer I said why did you love me why my love belong to you kí ló dé kẹtí fẹ̀mí bẹ pẹ̀lú rẹ̀ kí ló dé tó nífẹ̀ẹ́ mi ọkọ ẹsẹ̀ wá rí láti gbé ọ̀dà nítorí tọ́lọ́ ni feelings yẹn wá ní ló jẹ́ kí n rí ọkẹ́ ìpè láti pìlẹ̀ mú nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́ ni ó ní lọ bọ́ọ̀lù kó máa dáná fún ọkọ máa bọ́ sí gbogbo nǹkan obìnrin tó ń ti fìtínà ó fìtínà rẹ̀ lọ́kùnrin bá ní kí ló tó ń sọ báyìí ó ní àwọn ọ̀rẹ́ mi nù àwọn ọkọ wọn a máa sọ ìdíjọ́ fi nífẹ̀ẹ́ wọn ní ó jẹ́ kí ìfẹ́ wọn ó parun ẹ̀rú ń bà ń gbé sẹ́fẹ̀ wò ní parí bẹ́ẹ̀ ńgbà tí màá tọ́ sí torí ẹ nífẹ̀ẹ́ mi ó ní ìmí tọkọ rẹ bá sọ pé aṣọ tí máa ń wọ̀ ló ń fi nífẹ̀ẹ́ rẹ̀ yóò wọ̀ lọ́mọ ra aṣọ yóò wọ̀ aṣọ tó dáa àti pé ògbà tí bá ti wọ̀ aṣọ tó bá dáa ìfẹ́ rẹ̀ ń gòkè sí lójoojúmọ́ lọ́kàn ọkọ rẹ̀ nù ìmí sọ pé irun orí ni òun fi nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ọ̀rọ̀ oríṣiríṣi ni wọ́n sọ páwọn fi nífẹ̀ẹ́ ìyàwó wọn táwọn ìyàwó wọn sì ń ṣe ọ̀tún rẹ̀ kífẹ́ wọn mọ̀ bá fi já ṣé wọ́n fẹ́ ká kọ́ra wálẹ̀ ni ọkọ ni àmọ̀gbé tó ń wí nù I love you because of your smile ìmí nífẹ̀ẹ́ rẹ̀ torí pọ́n rẹ̀ rìn tọrọ ẹ̀kẹ́ rẹ̀ yóò jáde nígbà tó bá rẹ́rìn orí mi máa ń ta skin tó bá wá rìn majestically èmi ò gbádùn mọ́ o ṣéèfù tọ́lọ̀ ń fún ọ ó jẹ́ kí n nífẹ̀ẹ́ rẹ̀ bọ́ bá ṣe irun orí irun wo làwọn ọ̀rẹ́ rẹ̀ fẹ́ ṣe tó fẹ́ tó ti tiẹ̀ sọ̀rọ̀ rí pé Ọlọ́run dá ọ pẹ̀lú ẹwà gbogbo ẹwà rẹ̀ yìí ló jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ ó pọ̀ o mo fi nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ inú obìnrin yẹn ṣẹ̀ wá dùn inú rẹ̀ wá dùn ara rẹ̀ wá yá ní kúkú rédè obìnrin bá ń darí tráfù bọ̀ ó sì ní accident ni accident pọ̀ débi pé inú kómà ló wà ó kàn rán jùlẹ̀ báyìí ni bàtà rẹ̀ wá ń yá tó jí sáyé tán ọkọ rẹ̀ wá ó wá fi lẹ́tà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wá juwọ́ sí ó sì bá tiẹ̀ lọ́nu ó sì gbé báàgì kan lọ ó bá tiẹ̀ lọ ó wá pe nọ́ọ̀sì ẹ bá ń ka ní mẹ́nu lẹ́tà yìí ọkọ rẹ̀ wá kọrin sí lẹ́tà pé ìtorí pọ́n rẹ́rìn ló jẹ́ kí n láìkì ẹ o ọ̀ lè rẹ́rìn má báyìí ìfẹ́ tán ìtorí bọ́ọ̀ ṣe máa ń rìn ló jẹ́ kí n láìkẹ́ ìwọ náà ti bandage ẹsẹ̀ rẹ̀ ní àǹgì ẹsẹ̀ rẹ̀ sókè ọ̀ lè rìn mọ́ ìfẹ́ parí. If love have any reason like today it is not possible for me to love you again. tó ẹgbẹ́ ìfẹ́ bá máa ní ìtorí nǹkankan nìyẹn máa fi ń lọ fún èèyàn kò sí àǹfààní fún mi láti tó nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ so bye bye. arábìnrin wa ń sọkàn nọ́ọ̀sì wa ni àti kàtẹ́tẹ̀ fi ń sọkàn onímọ̀ọ́kà yòókù mọ́ ó ló ní bọ̀tì nínú sẹ́gbẹ́ tí wọ́n ròyìn yẹn bọ̀ nípa dáadáa tí wọ́n ní bọ̀tì into dànù tí wọ́n ròyìn àìdáa bọ̀ tí wọ́n tó ní bọ̀tì into dànù ó wá ní bọ̀tì wọ́n ní bẹ́ẹ̀ ìfẹ́ tí mo ní sí ọ ó yàtọ̀ sí tí mo kàkálẹ̀ yìí ìtọ́kọ̀kọ̀ ní lẹ́tà nù èmi ò nífẹ̀ẹ́ rẹ nítorí eyín rẹ o mi ò nífẹ̀ẹ́ rẹ nítorí pọ̀ rìn èmi ò nífẹ̀ẹ́ rẹ nítorí pọ̀ ọmọ wọ̀sọ̀ ìfẹ́ yìí wá látọkàn ni ìfẹ́ tèmi ò ní nǹkankan lọ́ọ́ fi rí ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn dénúdénú kò ní rí nǹkankan àwígbọ́ àwísọ ní gbogbo ẹ̀yìn bọ́sì máa ń rìn lójú ńlá ìkẹ́ irọ́ ni o ìfẹ́ yóò wà láti inú nítorí pé torí tọ́lọ́run ló fi nífẹ̀ẹ́ rẹ̀ ó ní mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́run tó wáyé pé torí tọ́lọ́run fi nífẹ̀ẹ́ rẹ̀ o ìfẹ́ rí òkú ọlọ́kàn mi ní gbogbo ògbà you are my love
ọ̀lẹ́ ìfẹ́ rẹ̀ ò lè change kúrò lọ́kàn mi ọkọ rẹ̀ kàn di padà ní bó ṣe dì mọ́ ìyàwó rẹ̀ nù. ìdáǹpẹ̀ nífẹ̀ẹ́ nù tífẹ̀ yẹn bá ti wà tó jẹ́ pé ọ nífẹ̀ẹ́ èèyàn nítorí tọ́lọ́ ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú pé ọmọ ronú dáadáa sí ni lánàgbà Muhammad sallallahu sọ pé la yu'minu ahadukum àlétí gbàgbọ́ pọ̀ nífẹ̀ẹ́ nìkan o àlétí gbàgbọ́ pé mọ̀lẹ́bí rí ó tòrò mọ̀lẹ́bí rí ó dà àtàyò ìbàlà àhí ó rí bàbá tó nífẹ̀ẹ́ pátánà rẹ̀ tọ́wọ́ tó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ tọ́wọ́ tó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ tọ́wọ́ tó nífẹ̀ẹ́ ọmọ làkejì rẹ̀ tẹ́jọ wà nínú ẹbí tẹ́jọ wà nínú ara má yẹ ibi náà sí gẹ́gẹ́ bọ́ sí nífẹ̀ẹ́ ara rẹ̀. tọ́wọ́ sọ̀rọ̀ nípa àfẹ́ nínú ẹbí ẹmẹjẹ ti lọ bẹ gẹ́gẹ́ pàápàá lónìí ẹ ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ gẹ́gẹ́ kọ́ lè mọ̀ pé tá a bá ti rí àwọn èyí kò sí déjẹ̀fẹ́. àkọ́kọ́ ni trust tí o bá ti sí trust kò sí fẹ́ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ tí o bá trust ọkọ rẹ̀ bí ìgbà tí ẹ̀ bá wẹ̀ nínú ilé tó wẹ̀ tán tó tọ́jú tó tọ́ra tó wá bọ́ta hóhò ní tí o wọ̀sọ bí ìgbà tí ẹ̀ bá nímọ̀ tí o lálùbáríkà ẹnikẹ́yìn nífẹ̀ẹ́ kò mọ́ trust gẹ́gẹ́ ó láwọn àsọmọgbè àwọn àsọmọgbé rẹ jẹ sáré kadì ẹfọ lónìí àsọmọgbé rẹ ni pé àkọ́kọ́ stability all stable all dúró ṣinṣin ìdúró ṣinṣin rẹ láti mọ̀ pé yes ọ̀sẹ̀gẹ́ni o trust láti pé yes ọ̀nífẹ̀ẹ́ ọkọ rẹ ọ̀nífẹ̀ẹ́ ìyàwó rẹ jẹ́nbi ọlẹ́rìí ìbéèrè kan nínú Ramadan ọ̀làwàyí tẹ́nìkan bá wá bọ̀ ní kọ̀rọ̀ nínú ilé rẹ tí ò sẹ́nibọ̀dì tó rí ọ tó gbé omi fún ọ lọ́sàn-án àwẹ̀ tó ní tó bá mú mi yìí sì bùn $1 million anybody rí ọ mú omi yìí sì bùn $1 million sọ́ọ̀mù àbọ̀ ni mu fìdáhùn rẹ̀ ránṣẹ́ sí mi tó bá pé ọba mú àbọ̀ ọba ni mu ọgúnlọ̀ dúró ṣinṣin lóòótọ́ anybody ò rí ọ tọ́ anybody ò bá ti rí ọ tó máa ṣe ń gbà náà látọ́ mọ̀ pé yes ọ trọ́ọ̀sì olólùfẹ́ rẹ̀ náà trọ́ọ̀sì àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì distance ògùdọ̀ kúrú fẹ́ yín sẹ́yìn tó ní pọ́kọ rí wá sílé lọ́wọ́ fi ṣe tí ò dáa ọgúdọ̀ máa rí ọkọ rẹ lẹ́gbẹ̀rẹ̀ ń gbogbo gbà ọgúdọ̀ máa rí ìyàwó rẹ lẹ́gbẹ̀rẹ̀ ìmọ̀ rí ìyàwó rẹ kò níjọ́ yàlè ìmọ̀ rí ìyàwó rẹ lẹ́gbẹ̀rẹ̀ kò níjọ́ ṣe tí ò dáa ìmọ̀ rọ́kọ rẹ ń gbogbo gbà kò níjọ́ ṣe tí ò dáa. ìkan lára àwọn olóṣèlú lọ́sùn stage tọ́lọ̀ ń gbàdúrà rẹ̀ tọ́lọ̀ ń gbé lọ́wọ́ sókè ó ní tó bá jẹ́ pé ìwà tí yà ń wù lọ́lọ́ máa fìrà fún wọn ló tóbi ojú bẹ́ẹ̀ lọ ó ní tí yà ń bá fẹ́ gbóúnjẹ la ìlà fún ọkọ rí ò sí nítòsí o yóò tún wà lórí ìkúnlẹ̀ ó fẹ́ gbóúnjẹ sórí tébù yóò sì tó kúnlẹ̀ ó fẹ́ bu omi fọ́kọ rẹ̀ yóò sì tó kúnlẹ̀ ó ní jọ̀gàn ló wọ́n bí yá ń lérè pé but mọ́mí why tẹ́ fi kúnlẹ̀ ó ní mò ń kúnlẹ̀ fọ́kọ mi ni ó ní ọkọ yín is outside ìtaníwá àwọn òsì pẹ̀lú yín ó ní wọ́n lọ rí i pé bàbá rẹ̀ ń bẹ́ ń ta èmi rọ́kọ mi lórí ìkúnlẹ̀ la ilaha illallah àṣebọ̀ bá rọ́kọ rẹ̀ ń gbogbo gbà kò níjọ́ wùwà tí ó dà ìwọ wo kí ló ń ṣe fọ́kọ rẹ̀ ṣe bó ń jẹ tó fẹ́ fọ́kọ rẹ̀ ṣe bó fi ń gun onímọ̀ ni ìdórípọ̀kọ̀ rí òfowó lẹ̀ tí ó tó ìdórípọ̀kọ̀ rí òfowó oúnjẹ ẹlẹ̀ ṣebí lọ́ fi ń nù lọ́rọ̀ ọ̀nà ìnù ẹ̀sì fowó lẹ̀ ẹjẹ́ sórí bíi tèdè pọ̀nmọ́ mo bẹ́ẹ̀ rà sọ bẹ́ẹ̀ owó bẹ́sikẹ́ owó wàrẹ́ ń gun mẹ́rin ilẹ̀ filẹ̀ ẹ̀ tó jẹ́ sórí bíi tèdè èmi ń ṣe tèmi fọ́lọ̀ ọ̀ ṣe fọ́lọ̀ ọ̀ ti ba gbogbo tó ṣe jẹ́ distance gbúdọ̀ kúrò fẹ́yìn ọgúdọ̀ máa rí ọkọ rẹ̀ ń gbogbo gbà ọgúdọ̀ máa rí ìyàwó rẹ̀ ń gbogbo gbà ẹlẹ́ẹ̀kẹta eré ìfẹ́ dáńpẹ́ ní romance mo ti ṣe kọjá ó gbúdọ̀ wà lára trust tó ní sọ́kọ rẹ̀ ní máa ń jẹ́ kí ìfẹ́ ó lárinrin tí ìfẹ́ bá ti lárinrin mọ̀lẹ́bí yóò ní dàrú kò wá sí eré ìfẹ́ mọ́ lónìí àwọn alákọ̀wé tẹ́ sọ pé wọ́n ò gọ eré ìfẹ́ ní ọ̀sìn lẹ́fẹ̀ẹ́ alákọ̀wé tí ń wa mọ́tò bọ̀ láti inú ilé tóun àtìyàwó rẹ̀ wọ́n débi tí a lọ yóò wá páàkì mọ́tò yóò tún wá sílẹ̀kùn fún ìyàwó rẹ̀ mẹ̀kúnnù ò lè sí láyé mẹ̀kúnnù ò sílẹ̀kùn fún ìyàwó rẹ̀ tí mẹ̀kúnnù bá fi dánwò á jẹ́ pé lẹ̀kùn ọkọ̀ wù kùnù kò wá ìyàwó ò rí sí ọkọ ló wá bọ́ọ̀lẹ̀ ló wá bá a sí bó yìí tẹ́ sí ìyàwó tètè gbúdọ̀ bọ́ọ̀lẹ̀ rẹ̀ ìwé ẹ̀kọ́ yóò fi lẹ̀kùn mú lẹ́sẹ̀ àdé gbọ́dọ̀ jáde èyí tó bá tiẹ̀ tó gbéyàwó rẹ̀ ẹja kan sára sí tí òfin lówó ọ̀kadà pé máa bá tiẹ̀ lọ lọ́kọ̀tọ̀ ra iṣẹ́ tó ń ṣe torí ta lọ fi ṣiṣẹ́ ẹ̀gbọ́n lórí ayé ni oníbọ́kọ̀ ọba pa owó ara ìyàwó la ó máa tí mọ̀ àmọ́mọ́ lára ìyàwó èyí tó dàbí rẹ̀ ẹ lè rí ọkọ àti ìyàwó kójọ wà ń ta kójọ máa chaati mọ́ kójọ máa sọ̀rọ̀ kójọ máa gbatẹ́gùn pé alọ́bíṣẹ́ látara àwọn wá dé lálẹ́ wọn àjọ gbatẹ́gùn ọjọ́ wọn sọ̀rọ̀ àìsẹ́dùn lónìí o alhamdulilayi ọlọ́ngbàdúrà táwọn bẹ́ẹ̀ sítẹ́rù jẹ́ ń ṣeré ìwà àtìyàwó rẹ̀ yìí ẹjọ́ máa ṣeré níta tẹ́ ẹ bá rí tọkọ àtìyàwó tẹ́ máa ṣeré ta ní ọ̀dọ̀ mẹ̀kọ́nà nẹ́pà múná lọ ni òru wa múnú nílẹ̀ fi bọ́ta ṣé tó bá káàkiri nù èyí tó tẹ̀lé ìbẹ̀rù gbúdọ̀ wà nínú ọ̀fẹ́ ìpayà gbúdọ̀ wà kí ọkọ nípayà ìyàwó rẹ̀ kí ìyàwó nípayà ọkọ rẹ̀ ilẹ̀ fi rí àwọn alákọ̀wé ẹ̀rí pé mo ń lo wọn gẹ́gẹ́ bí case study àwọn wọn láti rí ni àwọn tẹ́ ẹni wọ́n gàn wọn ò gàn wọ́n gan ni ẹwọ́n alákọ̀wé tó fọ́bẹ̀ lóyún níta wallahi billahi òun kọ́ ni ó sọnù lé yóò wà lórí ìdọ̀bálẹ̀ báyìí àwọn ẹbí ni ó wà bá a sọ
ẹ̀yẹ wo mẹ̀kọ́nà fún rẹ ní òmùyàwó wọnúlé aníjókòó sábì ìyàwó rẹ rèé o àwé ìyálé mi nu ẹ̀sìn dáadáa o àdúrà yóò gbà ó ti lóyún mọ́ fìtínà rẹ o yàrá àti ẹni ń bá tiẹ̀ lọ ẹjẹ́ ń bóúnjẹ ńlẹ̀ o ìyálé náà ni ìyàwó ẹ káàbọ̀ o tọ̀ àdúrà yóò gbà o ẹ wọ kíchìnì ẹ̀dáná fọkọ wa ń lọnu séfẹ̀ wà mọ́ èyí tí tìrìtì fẹ́ àwọn tí mẹlẹ́gbẹ̀ẹ́ fẹ́ onímọ̀ tìrìtì inshallah bí cross the line next episode aṣọ tó ń jẹ́ fẹ́ gangan tí o bá ti sí gbogbo èyí kò sí mọ̀lẹ́bí àfi kí gbogbo èyí ó wà kí mọ̀lẹ́bí ó lè wà gbogbo èyí tẹ́ fìfẹ́ hàn sí wa tẹ́ ń ran iṣẹ́ ọlọ́run bá lọ́nà tara wa wallahi billahi lazim ọlọ́run bá láàánú yóò bá ń dùn nínú ọlọ́run ní fi lẹ́lẹ̀ yóò jẹ́ kádùn àyè ògbà tẹ́ ẹ̀ máa ń béèrè ọlọ́run fi lè lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá share rẹ̀ tẹ́ ẹ̀ bá post ẹ̀ tẹ́ ẹ̀ bá fi sí status yín tẹ́ ẹ̀ bá fi sí Facebook tẹ́ ẹ̀ bá fi sí YouTube tẹ́ ẹ̀ fi sínú àwọn groups káàkiri àwa kọ́ lè ràn lọ́wọ́ iṣẹ́ ọlọ́run lè ràn lọ́wọ́ tẹ́ ẹ̀ bá sì ràn lọ́wọ́ ọlọ́run ló ràn yín náà lọ́wọ́ ọlọ́run bọ́ bá ràn yín lọ yóò jẹ́ kádùn àyè ògbà gbogbo tẹ́ ẹ̀ fẹ́ ọlọ́run sì fẹ́ Malam Habibullah Ibrahim Balogun àfáà jẹjẹ àgbà ló kọ́ mi sàwọn àlẹ́.